Bismillahir Rahmanir Rahim. Tanazzalul malaikatu wa ruhu fiha. Olúwa ní nínú òru àbí òru tí wọ́n máa ń wá nínú mẹ́wàá ìgbẹ̀yìn Ramalana, àwọn tó bá di lóru yẹn àwọn áńgẹ́lì ó sọ̀kalẹ̀, àwọn màláíkà. Bákan náà ẹ̀mí ó sọ̀kalẹ̀. Táwa lẹ̀mí yẹn tí ó sọ̀kalẹ̀ yẹn òun náà ni Angel Gabriel òun ni ẹ̀mí yẹn tí Kùránì ń rí fáàsì. Òun nìkan ni Kùránì máa ń fún ní ìnagijẹ àrúhù ẹ̀mí Jibril, nítorí pé Jibril ni áńgẹ́lì tí Olúwa máa ń rán sí àwọn ànábì rẹ̀ láti wá jíṣẹ́ rẹ̀ fún wọn. Jibril tàbí kó o pè ní Jibrahil, méjèèjì náà ló correct. Báwo ni màláíkà yìí, áńgẹ́lì yìí, báwo ló ṣe rí ní description rẹ̀? Màláíkà yìí ó jẹ́ màláíkà kan tí ó máa ń wá bá ànábì wa Muhammad nígbà ayé ànábì Muhammad. Tó bá wá fẹ́ wá yìí, ìṣesí mẹ́ta ní máa ń lò wá. Ìṣesí kó wá ní àwọ̀ èèyàn. Tó bá wá ní àwọ̀ èèyàn, ó lè jẹ́ àwọ̀ arákùnrin, yóò jọ arákùnrin lárúbáwá kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Diyatul Qalbi. Ó jọ, kìí ṣe pé ó paradà ó wá di ọkùnrin yẹn, ó di èèyàn, ṣùgbọ́n èèyàn tó di yẹn àwọn èèyàn ń wò wọ́n sì mọ ẹni tó jọ, débi pé ẹlòmíì á máa ṣì mú, yóò rò pé ọkùnrin lárúbáwá Diyatul Qalbi ìní tí ànábì ní ó padà wá máa wá ṣàlàyé fún wọn pé Jibrilu ló gbé àwọ̀ èèyàn yẹn wá. Ìgbà míì sì rèé ó lè múra gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mọ̀ rí rárá, arìnrìn àjò, ṣùgbọ́n èèmọ̀ tí yóò fi yàtọ̀ ni wípé ara rẹ̀ ò ní dọ̀tí rárá, wọn sì ní bá ebútú kankan ní gbogbo ara rẹ̀ tí wọ́n fi sọ wípé ẹni yóò ti rìn púpọ̀, ṣùgbọ́n wọn ní mọ̀ rí, wọn ní mọ ẹni náà rí. So àwọ̀ méjì yìí. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ànábì tún máa ń rí nígbà míì ní àwọ̀ màláíkà gangan tá a dá a sí, tá a dá a mọ́. Èyí tá ànábì fi wá rí ní bó ti jẹ́ àwọ̀ màláíkà gangan sallallahu alayhi wa sallam, wọ́n jẹ́ kó yé wa pé kò ju ẹ̀ẹ̀mejì lọ. Ẹ̀ẹ̀mejì ló rí ní àwọ̀ màláíkà. Ẹ̀ẹ̀méjèèjì yìí wọ́n dákọ rẹ̀ nínú Al-Qur'an Karim. Alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ lọ òun ni rírí tó rí lẹ́lẹ́ẹ̀kejì nì, níbi tí Al-Qur'an ti sọ fún wa pé walaqad ra'ahu nazilatan ukhra inda sidratil muntaha. Bismillah. Walaqad ra'ahu. Suratul Najmi. Walaqad ra'ahu nazilatan ukhra. Walaqad ra'ahu nazilatan ukhra inda sidratil muntaha. Wọ́n ní Al-Qur'ani ní ó rí Jibril, rọ̀háù, dọ̀míìrù tó wà ń bẹ̀ yẹn, hú yẹn, Jibril ló ń tọ́ka sí. Muhammad rí Jibril ní bí a ti dá gangan, bí Jibril ti wà gangan. Ó rí nasilatan ukhra ní ipò míì. Ipò míì. Ó túmọ̀ sí pé ó ti rí ní ipò kan lákọ̀ọ́kọ́ kó tó wá rí ní ipò eléyìí. So rírí eléyìí ni wọ́n kà sí rírí ẹlẹ́ẹ̀kejì tánàbí rí. Wọ́n ní inda sidratil muntaha. Ààyè wo ló ti rí? Kì í ṣe nínú ayé. Ó rí níbi igi kan, igi ìmọ́lẹ̀ kan tí wọ́n ń pè ní sidratul muntaha. Ibẹ̀ yẹn ló ti rí Jibril níbi àti dá Jibril gangan. Ànábì ròyìn bí Jibril ṣe rí
fún wa sallallahu alaihi wasallam. Ó ní ra'aytu Jibrila walahu sittumi'a jana'in yantashiru min rishi'i atahawil adurru wal yakut. Ó ní mo rí malaika Jibril. Malaika Jibril ní 600 wings. Ìyẹ́ tó jẹ́ 600. Malaika máa ní ìyẹ́. Al-Qur'ani fi rinlẹ̀ fún wa pé malaika máa ní ìyẹ́ tó bá lọ suratu Fatiri ní ìbẹ̀rẹ̀. Suratu Fatiri ní ìbẹ̀rẹ̀. Tó bá kà, Olúwa sọ níbẹ̀ wípé àwọn malaika tí ń níyẹ́ ń bẹ. Ó yá kà. Alhamdulillahi fatiri samawati wal ardi ja'ilil malaikati rusulan uli ajnihatin masna wa thulatha wa ruba'a yasidu fil khalqi ma yasha'u inna Allaha ala kulli shay'in qadir. Nínú àyà tí wọ́n kà tán yìí, Olúwa jẹ́ kó yé wa pé òun ni ọba tó pilẹ̀ṣẹ̀ ayé òun ọ̀run. Òun náà ni ẹni tó ṣe àwọn áńgẹ́lì ní abìyẹ́. Àwọn áńgẹ́lì a máa bìyẹ́, wọ́n a máa ní ìyẹ́, akọpá ìyẹ́. Ó wá ní ó bẹ̀rẹ̀ látorí méjì méjì, mẹ́ta mẹ́ta, mẹ́rin mẹ́rin, ìmíì ní méjì, ìmíì ní mẹ́ta, ìmíì ní mẹ́rin. Ó wá ní wáyẹ̀ sí ìlú fìlọ̀kálíkì. Àwọn míì sì ní jù bẹ́ẹ̀ lọ. Nínú àwọn tó ní jù bẹ́ẹ̀ lọ, màláìkà Jibril jẹ́ kan bẹ́ẹ̀. 600 ní ìyẹ́ tó ní. Ànábì ní òun wá rí bẹ́ẹ̀ làwọn nǹkan kan jáde bí diamond, bí pearls látara ìyẹ́ rẹ̀ tí ń gbọ̀nlẹ̀, bí àlúùlù tí ń jábọ́lẹ̀ látara ìyẹ́ rẹ̀ tí ń tanná yòó, tí ń jábọ́ lára ìyẹ́ yẹ̀. Rírí alákọ̀ọ́kọ́ tó ti wá rí ṣáájú, wọ́n dárúkọ yẹn ní Suratu Tekwiri, Aya 23, kí wala qadiruhu bil ufuqil mubin. Wala qadiruhu bil ufuqil mubin. Wala qadiruhu bil ufuqil mubin. Níbẹ̀ yẹn Al-Qur'ani ní orí Jibril bil ufki ní ibi tí òun ti ń yọ, lápá ibi tí òun ti ń yọ ni Jibril dúró sí tànàbì ti rí. Wọ́n ní rírí ti alákọ̀ọ́kọ́ yìí nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ di ànábì ni, tí màláíkà yìí yọ sí, tí wá bá sọ̀rọ̀ ní ìgbà àkọ́kọ́ tó kọ́kọ́ máa rí. Tẹ́rù sì bá òjíṣẹ́ ńlá nígbà tí ò rírun nǹkan bẹ́ẹ̀ rí. Ẹ̀rù bà, ó sáré lọlé, eré ló bá délé lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí ń pariwo pé kíyàwó rẹ̀ ó da aṣọ bò òun, kíyàwó òun ó da aṣọ bò òun, torí pé nítorí tí ó jẹ́ ìmọ̀ ńlá ni. Kò sẹ́ni tí ó rí irú ẹ̀ tẹ́rù ní ìbá, kéèyàn rí nǹkan kan kó yọ sí, kó sì máa ní ìyẹ́ tí ń lọ bí 600 tó sì ń gbọn gbogbo ìyẹ́ náà. Kódà Ànábì ròyìn pé sallallahu alaihi wasallam, ó ní ó gbogbogbò láti òkè sánmà délẹ̀, òun rí tó ó kọ́fà rẹ̀ délẹ̀ níbi tó gadé tó fìrì gbọ̀n. Ó ní kọ̀dísádà ajmu'u al-ufqa. Sáìsì Jibril ó gbogbogbò apá ibi ìwọ̀ oòrùn yẹn, ibùyọ oòrùn ni. Ẹ lọ fi kíní sínú ẹ̀. Tán kíní ẹ̀. Yìí tán. Ẹ̀yà gbé kalẹ̀ báyìí. Ó ní ó bò délẹ̀. Olóbò délẹ̀. Àwọn rírí méjèèjì tí màláíkà tí Ànábì wa Muhammad rí màláíkà Jibril nù. Ibi tí a ti wá kúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun níbi tí wọ́n ti ń sọ fún wa wípé Jibril a máa pàwọ̀dà sí àwọ̀ arákùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Diyatul Qalbi. Ẹ máa ṣe àprógámù yìí ibi tá ń lọ sí jìn lálẹ́ yìí. Diyatul Qalbi ta ni arákùnrin yìí? Diyatul Qalbi yìí òun ni ìkan nínú àwọn
ọmọ ọmọ nínú àwọn ọmọ ọmọ ọkùnrin akọrin tí wọ́n ń pè ní umuru keis. Umuru keisi akọrin lárúbáwá kan tí wọ́n ń pè ní umuru keisi. Eléyìí ti kú tipẹ́tipẹ́ kí wọ́n tó bí Ànábì wa Muhammad, àmọ́ ó popular dáadáa nílẹ̀ lárúbáwá. Kódà àwọn àkọsílẹ̀ orin rẹ̀ àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì máa ń ké nílé kéwú wọn tí wọ́n máa study maqamatu rẹ̀ ṣírù jáìlì. Nínú àwọn àrọ́mọdọ́mọ akọrin yìí òun ni arákùnrin kan tí wọ́n ń pè ní Diyatu Al-Kalbi, mùsùlùmí ni òun náà wà náà wọn tó gba Islam, ó wá láti ìlú wọn. Arákùnrin tí wọ́n ń pè ní Diyatu Al-Kalbi yìí ó wá jẹ́ni tó rẹwà púpọ̀, ó fáìn gan débi wípé àwọn lárúbáwá tí wọ́n bá fẹ́ ṣàpèjúwe pé nǹkan kan rẹwà, tí wọ́n bá fẹ́ ṣàpèjúwe pé ẹnìkan rẹwà nílẹ̀ lárúbáwá ní gbogbo àwọn ọ̀dọ́ wọn, wọ́n ó máa sọ wípé ó fáìn bí Diyatul Qalbi, níbi tí arákùnrin yìí rẹwà dé. Níjọ́ tán Nábì wa Muhammad níjọ́ tó fẹ́ rán delegate lọ sí ọ̀dọ̀ Kaisara, Caesar of Rome, the Caesar of Rome. Ànábì fẹ́ rán delegate lọ bá láti pè é sẹ́sìn. Ọkùnrin yìí là Ànábì rán lọ bẹ̀ Diyatul Qalbi. Nítorí pé bàbá rẹ̀ náà tí wọ́n ń pè ní Umuru Keisi, òun àti ọba Róòmù wọ́n jọ ní àjọṣe kan tó wà nínú ìtàn Lárúbáwá. Wá iná tí arákùnrin ní fi kọrin náà ń jọ náà, wá iná tó fi ń kọrin tó ń gbà tí tó fẹ́ wọ odi Róòmù. Òun kọ́ ló kọ eléyìn. Ìgbà tó kú tán tí wọ́n fẹ́ lọ gba ẹ̀wù rin lẹ́nìkan kọ wá iná làkọ́múlá nàrà kọtílẹ̀ sàbẹ̀tẹ̀ ìzámára àti àmìrún wàṣàlúlù. Èèyàn lọ bẹ́ẹ̀. Òun ni Ànábì rán lọ sí ọ̀dọ̀ ọba Kaisara, the Caesar of Rome. Ibi àwọn lọ́mbẹ̀ ni pé tí Jibrilu bá pàwọ̀dà sí èèyàn, ǹjẹ́ èèyàn yẹn a máa jẹun, ǹjẹ́ èèyàn yẹn a máa mú, ǹjẹ́ èèyàn yẹn a tún máa bóbìnrin sùn. Nítorí pé lénìí àṣìsọ ọ̀rọ̀ ti pọ̀ lórí social media, ọ̀rọ̀ kàntankàntan ti pọ̀, kódà ọ̀rọ̀ kàntankàntan ti pọ̀ débi pé kò fi ẹlòmíì lẹ́nu láti máa sọ pé Ọlọ́run ló bá Màríà sùn, áńgẹ́lì ló bá di ẹsẹ̀ rẹ̀ mú, Ọlọ́run wa ń bá a sùn. Tí àìmọ̀ kan bá ti gbòde tó bá wọn, àwọn onímọ̀ ò gbọ́dọ̀ gbé ìmọ̀ pamọ́, àwọn náà gbọ́dọ̀ máa fi ìmọ̀ máa bá ìmọ̀ kan tàwọn aláìmọ̀ kan jẹ́. Torí pé wá ìdá ó ní já al-haq wa zahaqa al-batil innal batila kana zahuqa. So òdodo, tí òdodo bá ti dé, ẹ̀yin ò wá ní fòdodo pamọ́. Tó òdodo bá dé, irọ́ ò máa bìlà ni. Màláíkà lè yíra padà sí èèyàn nínú ẹ̀bùn tọ́lọ́wọ́n bá bùn wọ́n ni. Àmọ́ tí màláíkà bá yíra padà sí èèyàn, kò ní jẹ, kò ní mu, kò sì ní bóbìnrin sùn fún àbàdà. Kò ní ṣe bẹ́ẹ̀, kò ní bóbìnrin sùn. Tá a bá lọ wò, Ànábì Muhammad kọ́ ni ẹni àkọ́kọ́ tí màláíkà ó kọ́kọ́ yíra padà tí ó di èèyàn wá láti wá bá. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Sabraham nígbà ayé Lútù. Bá mi lọ sínú súrátù tí Ọlọ́run bá ti ń sọ̀rọ̀ àwọn àlejò Ibrahim, súrátù Hud, verses 69 and 70, súrátù Hud. قالوا سلاما قال سلام
فما لبث أن جاء بعجل عنيس فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط. Suratu Hud ni wọ́n kà yẹn verses 69-70. Níbẹ̀ yẹn Olúwa ń ṣàlàyé àwọn òjíṣẹ́ kan tí wọ́n wọlé tọ̀ Anobi Ibrahim. Wọ́n wá fún Ibrahim ní ìró ìdùnnú. Pàtí wọ́n dé, wọ́n sálámọ̀ àlàáfíà fún onílé. Abraham sì dá wọn lóhùn pé àlàáfíà fún ẹni tí ń bọ̀ wá. Gẹ́gẹ́ bí àlejò, ó ti rí ipá àlejò ni wọ́n. Bàbá wa Ibrahim aleyhisselam, ó jẹ́ èèyàn tí ó fẹ́ràn kó máa gbàlejò púpọ̀, ìmọ̀ ń ṣàlejò. Ẹni tí ò mọ̀ rí rárá yóò gbé oúnjẹ fún wọn, yóò gbé nǹkan mímu fún wọn. Bọ́n ti dé tán sálámọ̀ tán jòkó tán, Abraham sì yára, ó wọ yẹ̀wù lọ. Ó lọ lè bá ìyàwó rẹ̀, bá ń lọ sínú Suratu Sariyati 24-27. Ali ataka hadisu dayfi Ibrahim al-mukramina idhakalu alayhi faqalu salama qala salamun qawmun munkarun faroga ila ali fajaha bi ijlin samin faqarrabahu ilayhim qala hala atakulun. hala ataka hadisu dayfi Ibrahim al-mukramina إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون. Olúwa tún sọ níbẹ̀ yẹn ìtàn ẹyọkan yẹn náà tí Kùránì bá ń mú ìtàn ẹyọkan ṣoṣo wá nínú súra oríṣiríṣi ní ọ̀nà míì ìyẹn ni wọ́n ń pè ní bàlágà lọ́dọ̀ àwọn oníkéwú. Bàlágà náà ability kíyàn ní ability láti lè máa sọ ìtàn ẹyọkan ní igba ọ̀nà tí ó sì ní takora wọn nínú àwọn tí wọ́n ń pè ní ẹwà èdè bàlágà náà tí ń bẹ nínú Al-Qur'an. Olúwa tuntun sọ nínú Suratu Sariyah, Olúwa ní jẹ́ ń wí fún ọ àlejò tó wá bá Abraham. Ìtàn wọn àwọn àlejò alápọ̀nlé ni nígbà tí wọ́n wọlé tọ̀ Abraham, wọ́n sálámà, Abraham náà dá sálámà padà. Lẹ́yìn náà rọ́ọ̀gà yáni asra ila ali, Abraham sáré wọlé, ó lọ lè báyàwó rẹ̀ Ali kò sí lọ́mọ, ìyàwó nìkan ló ní. Wọ́n sì sọ pé rọ́ọ̀gà ìlà kíni ìlà Ali, Abraham sì tí ìbímọ. So ibẹ̀ yẹn ló ti mọ̀ wípé ìyàwó nìkan ó dúró ní hálù, kò dìgbà tí ọmọ bá wọ bẹ̀. Abraham wá yára wọlé, ó lọ lè báyàwó rẹ̀ pé ó yáyáyá ẹ sáré ṣe kinní yẹn, ẹ sáré yan kinní yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé agbádá kaná, sáré yan léyìí, sáré ṣe léyìí, sáré rò fọ́, sáré rò màlà. Obìnrin rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ kò gbọ́dọ̀ máa rojú àti dáná fọ́kọ rẹ̀ tàbí fàlejò. Bọ́kọ bá ń bèèrè oúnjẹ fáwọn àlejò nígbàgbà, obìnrin rẹ̀ kì í máa sọ pé ó sùn. Nítorí pé ibi ìmọ̀ ṣe irú àwọn nǹkan báyìí ní sárátà ló fi ṣe kíni, ló fi jèrè. Ó mọrú àwọn àlejò tó ṣe kíni o tó ń wá. Tọ́lọ́run bá fẹ́ pín èèyàn lérè lọ́dẹ̀ ọkọ rẹ̀, lára àwọn àlejò tí ń wá sọ́dọ̀ ọkọ rẹ̀ lọ́lọ́run ó ti pín lérè. Obìnrin rẹ̀ gbọ́dọ̀ máa tọ́jú àwọn àlejò ọkọ rẹ̀, kó sì máa ṣọ̀yàyà, kó máa pín wọn lé, kó máa fajúro sí wọn, kó máa fojú lé wọn, kó máa fiṣe sí lé wọn, kó máa fara lé wọn,
kó má fọ̀rọ̀ burúkú lé wọn. Nígbà tí àwọn àlejò yìí dé, Abraham ti sáré wọlé, ó yá Sarah, ó yá ẹ sáré ṣe kinní yẹn, ẹ̀yìn yẹn láta, ẹ sáré ṣe. Ọlọ́run ní fàjá àbí ìjìlẹ̀ sẹ̀mínì ká tó wí ká tó fọ̀ nínú súrà tí ó ní fàmọ́ làbísà. Ṣó mọ tí wọ́n ń pè ní fàmọ́ làbísà? Yẹn ni pé kò tí ì pẹ́ rárá, kò tí ì jìnnà, wọn ì tí ì jókòó pẹ́. À ń já àbí ìjìlẹ̀ àníṣe ó ti sáré gbé ẹran àsun, ó ti sáré gbé wọlé tán ti yí láta. Ẹran rẹ̀ ẹjẹran. Kò ṣẹ̀ṣẹ̀ máa lo wákàtí 5, kó ṣẹ̀ máa wá fà tí kọ àrépo ni. Àbí nígbà tá a dẹ̀ tètè répo ń kọ́, wọ́n ṣẹ̀ lọ ra àlùbọ́sà ni. Àbí nígbà tí wọ́n dẹ̀ wá rí ń kọ́, tí àlejò gan tí ó àtàlejò àtẹnifẹ́ gan tí ó ti sú kálukú gan. Àwọn obìnrin tí wọ́n fẹ́ kẹ́ ẹ jọ, irú àwọn obìnrin tí wọ́n fẹ́ kẹ́ ẹ jọ rèé, obìnrin tí iná dídá kì í ró ní lójú, obìnrin tí àti sáré wọ kíṣìnì bí nǹkan kaná, sáré ṣe léyìí sáré mélé yìí mọ́ra wọn tí yóò sì yára pẹ̀lú ẹ̀, irú ẹ̀ ni wọ́n fẹ́ kẹ́ ẹ yà. Kùránì kì í dédé sọ ìtàn, torí kì í ṣe ìwé àlọ́ ni Kùránì, kì í sì ṣe ìwé ìtàn. Ìwé tó fẹ́ kọ́ wa ní kíni? Ó fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́. Gbogbo ìtàn tí Kùránì bá ń mú wá, ẹ̀kọ́ ọbẹ̀ wọ́n fẹ́ ká máa fi làákàyè bá ẹ̀kọ́ ọbẹ̀ lọ. Wọ́n láwọn àlejò dé, wọ́n jókòó kalẹ̀. Abraham wọlé, ó lọ báyàwó rẹ̀, kò tí ì bímọ o. Kán tó wí kán tó fọ̀, kò tí ì pẹ́ kò tí ì jìnà, oúnjẹ ti délẹ̀, ó ti gbé oúnjẹ wá síwájú àwọn àlejò. Irú obìnrin wo ni wọ́n yà lọ́dẹ ọkọ rẹ̀? Ṣẹ́ni tí ò tiẹ̀ lè dáná fọ́kọ rẹ̀ ní àlejò kan wà dé ni wọ́n wà ní kó lọ dáná fún àbó ti dá ni. Tí àti dátọkọ rẹ̀ gan ro lójú, tí ń pó rẹ̀ hun. Àpíngbà tó dẹ̀ ti wá rẹ̀ mí ń kọ́ ní ìsìn yìí, ṣé kí wọ́n á para mi ni? Baálé ló wà á lọ máa jẹ kò lọ́bẹ̀ lọ́dọ̀ ya nẹ́fíù. Sáré wá lọ bá ń ra kò lọ́bẹ̀ wá lọ́dọ̀ ya nẹ́fíù. Ó dà pé mo sì jọbẹ̀ díẹ̀ kù lálẹ́ àná. Yóò máa wá fi ọbẹ̀ alẹ́ àná jẹ kò lọ́bẹ̀. Baálé ló máa wá lọ dákàjẹ lọ máa ra fùfú sínú náílọ́ọ̀nù. Ẹ bá mú fùfú 4 bẹ̀. Ọkọ ó tún ra wálé, òun náà tún ní ẹ bá ń ṣe ẹ̀kan kú. Ẹ bá ń ṣe ẹ̀kan pè mí náà ó jẹ o. Ó sì lápá tó lè fi dáná. Ẹ má yàrú obìnrin bẹ́ẹ̀ o. Irú obìnrin tí kẹ́ ẹ yà lóbìnrin tí iná dídá ò ní ṣe kí ni o. Kò ní máa ró lójú tí ó sì máa yára pẹ̀lú iná dídá. Irú ẹ̀ ní kẹ́ ẹ lọ yà, ẹ̀yin obìnrin wa. Nígbà tí wọ́n wá gbóúnjẹ yìí síwájú àwọn àlejò wọ̀nyí, ibi àwọn ń lọ rèé o. Fálà mọ́rọ̀ àìdíyà òun látẹ̀sílù kí ni o, ilé ì nàkírà òun. Ṣé wọ́n wá jẹ́? Sórí kó o bọ́ sórí social media kó mọ́ wí kàntankàntan. Wọ́n ń bẹ ọjọ́ sórí òjò ẹ̀sìn rẹ̀, oṣù ní ọjọ́ tí yóò bá rọ̀, ara yóò bẹ̀ káànú. Pé ṣé wọ́n náà ni orí ibú ẹ ṣe kí ni o ló pọ̀ tó yìí. Tí social media bá ń bù ẹ tó bá ń fún ẹ níyì, ìwọ lọ wo ọjọ́ alẹ́ rẹ pé sọ́jọ́ alẹ́ rẹ ó fún ẹ níyì. Torí pé ọ̀tọ̀ ni iyì social media, ọ̀tọ̀ ni iyì ọjọ́ alẹ́ kó papọ̀ o lè ní iyì social media tí ó bá jẹ́ pé iyì social media tó ní ìwọ fi ń bẹnu àtẹ́lu tọlọ́hun ni, ó fi ń sọ̀rọ̀ Ọlọ́hun ní láburú ní èyí tí kò bá mu. Ńjọ́ tí òjò ẹ̀sìn rẹ bá fẹ́ rọ̀, wọ́n padà gba báárà fún ọ lórí social media ní lórí àárẹ̀. Kò tún ní ká. Ọlọ́run wàá jẹ́wọ́ bó ti jẹ́ fún ọ. Irú tó ṣe fún àwọn ìjọ Lútù, ó tọ́jú ẹ̀ ní ọ̀rẹ́ yẹn ń bẹ lórí àjà kò sọnù. Ńjọ́ tọ́lọ́run bàbá ẹ rí ọ̀rẹ́ yẹn tí ó kò bọ̀ ọ́, wàá wá omi ojú tí ò ní rí. Ṣó lọ́lọ́run ló bá Màríà sùn. Màláíkà áńgẹ́lì ló sì bá dì í mú, ló di lẹ́sẹ̀ mú. Wọ́n ń bẹ fáìlì ẹjọ́. Ní àwọn áńgẹ́lì wá ń wo oúnjẹ níwájú wọn, wọ́n sì náwó sí oúnjẹ yẹn bèlè tàṣé pé wọ́n ṣe kí ni o. Wọ́n jẹ sáwọn tí wọ́n jẹun. Sáwọn tí wọ́n gbé oúnjẹ síwájú wọn tí wọ́n ṣe kí ni wọ́n máa bóbìnrin sùn.
màláìka lè gbé àwọ̀ èèyàn wọ̀ ó lè di èèyàn ṣùgbọ́n kò ní jẹun kò ní mu kò sì ní bóbìnrin sùn gbogbo ìṣetẹ́nìyàn ń ṣe à ń yasó à ń ṣe nǹkan kan à ń tọ̀ gbogbo ẹ̀ ni màláìka ò ní bá yín ṣe torí pé bọ́dì yẹn wọ́n bí ìgbà tí hologram lásán ni bí ìgbà tí wọ́n kọ̀ fi image yẹn dì sí fún yín ni rúù lásán làwọn ẹ̀mí ni wọ́n sọ fún wa wọ́n láwọn tó wá àwọn àlejò tó wá bá Abraham jọ náà màláìka Jibril Israfil àti Mikael àwọn mẹ́ta yẹn ni wọ́n wá tí wọ́n wá bá níjọ náà ó gbóúnjẹ yẹn síwájú wọn ṣé kí ni o wọ́n jẹ ẹ wá wo bí Sárátà ṣe jèrè níjọ yẹn látara ìyára bó ṣe pẹ̀lú ọkọ rẹ̀ bó ṣe sáré káràmásìkí mọ́rọ̀ ìgbàlejò tí ò máa gbọ́ ọkọ rẹ̀ lẹ́nu tí ò máa bá ọkọ rẹ̀ hágíù pé ṣé nísìnyí lòun tún lọ máa dáná òun ṣe kinní kan tán ni ńjọ́ yẹn ni Ọlọ́run ní kí àwọn màlẹ́kà ó sọ fún un pé ìwọ arábìnrin yìí ó sì padà dọlọ́mọ láyé ọjọ́ yẹn ni wọ́n dìkírì ni wọ́n pàṣẹ ìdùnnú sínú ayé Sárà ọlẹ̀ ọmọ sì padà sọ nínú ẹ̀ ìyá tó ti wọ 70-something years tó ti wọ menopause a dẹ̀ padà tún ilé ọmọ rẹ̀ ṣe ó dẹ̀ padà lóyún ó padà wá bí ọmọ lójú ayé Abraham ọmọ tó tún wá bí náà tún padà di ẹni tó bímọ lójú ẹ̀mí rẹ̀ ó tún rí grand children àfún ní Isiaka lẹ́yìn tó bí Isiaka náà padà bí Yakuba lójú ayé Sarah ni wọ́n ti bí Yakuba Joseph Isaac padà bímọ lójú ayé Sarah a jẹ́ kó rí ìdùnnú ọjọ́ alẹ́ ẹni tó bá ti fi ara ẹ̀ kalẹ̀ fún tọlọ́hun tó tẹ̀ láṣẹ ọkọ ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ wọ́n á jẹ́ kó rí ìdùnnú alẹ́ yóò sì jẹ wọn ọmọ eré tó yẹ kí gbogbo obìnrin máa sá lábẹ́ ọkọ rẹ̀ ní eré bí ó ti rí ìdùnnú ọjọ́ alẹ́ tọkọ kéré ń bẹ̀ ọkọ ó ti ṣe tiẹ̀ yóò fi yín sáyé lọ ni gbogbo bẹ́ẹ̀ tí bá ṣe wá ṣe nígbà tọkọ yín wà láyé làwọn ọmọ yóò ṣe wá rí lọ́jọ́ alẹ́ obìnrin tó bá tọ́jú ọkọ rẹ̀ tó sì finú kan bọ́kọ rẹ̀ lò wọ́n á jẹ́ kó jèrè ọmọ lọ́jọ́ alẹ́ ṣùgbọ́n ìtọ́ pé ìdàkejì ní fi ń bọ́kọ rẹ̀ lò tó bá dọjọ́ alẹ́ ẹkún ni ó padà máa sun lórí àwọn ọmọ yẹn lásìkò tó yẹ kó máa jẹ wọn mọ́ yóò sì máa fún wọn ní owó oúnjẹ kó máa fún ọmọ 60 years lówó oúnjẹ lẹ́ni tó yẹ kóhun fúnra rẹ̀ kó ti máa jẹ wọn mọ́ wóróbo tó bá tún tà náà ni ó fi máa fún ọmọ 60 years ní owó oúnjẹ ní tó ṣe ló ń gbà ẹ̀san ké àdà lórí ọmọ tí wọ́n ń wí nù. níbi ọ̀rọ̀ màláìkà ń di èèyàn màláìkà lè di èèyàn àmọ́ kò ní jẹun kò ní mu kò sì ní máa ṣe gbogbo tí èèyàn ń ṣe wọn ní yànda kó rí ṣe gbogbo kàntankàntan tẹlomi wọn máa wí ṣebí inú kùránì náà ṣebí àwọn áńgẹ́lì kan bá obìnrin sùn ẹgbẹ́ kùránì yẹn fún dídìrín yẹn tó ń sọ bẹ́ẹ̀ ẹni kó máa tú ẹni kó máa ká lárúbáwá ẹ̀ kó dẹ̀ máa ṣe kíni kó máa tú ṣebí lárúbáwá ni wọ́n fi sọ kùránì kalẹ̀ gbà ẹgbẹ́ lárúbáwá fún ẹni ó máa ká kó sì máa tú kó dẹ̀ máa ṣe ráàbù ẹ̀ ẹlòmíà kọ̀ máa wí kàntan gbogbo tí ò yé gbogbo tí ò mọ̀ dí wọ́n ní ọlọ́run dá dìdìrín kan ní ọlọ́run dá àwòrán ọlọ́run ní ẹ wá ẹ jẹ́ kí á dá ènìyàn ní àwòrán ara wa gbogbo àwọn àṣìgbọ́ àṣìtú àwọn oní fallacy àwọn oní philosophy wọ́n ń pè kíní kan ní fallacy of equivocation fallacy of equivocation sórí tí wọ́n bá gbé ọ̀rọ̀ kalẹ̀ ọ̀rọ̀ dà gẹ́gẹ́ bí
mọ́tò ni pàápàá jùlọ àyà Kùránì tí irinṣẹ́ ò bá pé ò lè tú pàtì ẹ̀. Àwọn mọ́tò tí wọ́n ń ṣe wá yẹn tá à ń rà wọ́n yẹn tí mẹkáníìkì ò bá ní irinṣẹ́ tó pé kò ní lè tú. Bẹ́ẹ̀ náà ni Kùránì kì í kọ̀ ṣe pé wọ́n kàn tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ ó ní iye ìmọ̀ tíyàn lè ní lára kó tó lè túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sọ́rọ̀ èèyàn. Ẹni tí yóò túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run at least wọ́n á bá oríṣiríṣi fíìdì bíi 24 nínú fíìdì ìmọ̀ wọ́n á bá nínú làákàyè ẹ̀ about 24 subjects ó gbọ́dọ̀ yé yékéyéké kó tó lè rí ọ̀rọ̀ Ọlọ́run tú. Ọba tó sọ wípé wọ́n fẹ́ dáwòrán ènìyàn ní àwòrán ara rẹ̀ yẹn ni wọ́n ń tú sí Ọlọ́run. Yahudu dọ̀míra ó ń dá dọ̀míru yẹn padà ìlà mutakalimi sọ́dọ̀ ẹni tó ń sọ̀rọ̀. Ó dá dọ̀míru ó dá padà sọ́dọ̀ ẹni tó sọ̀rọ̀ pé Olúwa ní mo fẹ́ dá àwòrán ènìyàn. Olúwa dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Ṣé dandan ni kí rẹ̀ yẹn kó jẹ́ ti Ọlọ́run ni? Tó bá wá jẹ́ pé ti ẹni tí wọ́n fẹ́ dá ń kọ́ ó ṣe ronú wípé dọ̀míru yẹn lè jẹ́ ti mọ̀fúwúlù bí. Wọ́n dá ènìyàn ní àwòrán ènìyàn. Ta lè ènìyàn tí wọ́n dá? Bá ń dákọ rẹ̀ Ádámọ̀. Wọ́n wá dá Ádámọ̀ ní àwòrán ta ni? Láwòrán Ádámọ̀ yẹn ni pé éèjì tí Ádámọ̀ wà lọ́dún tí wọ́n dáhùn éèjì yẹn náà lọ́lọ́run dá. Ádámọ̀ ohun tí wọ́n fẹ́ sọ fún wa ni wípé Ádámọ̀ ò lo ọmọ ọdún kan, kò lo ọmọ ọdún méjì, kò lo ọmọ ọdún mẹ́ta, kò lo ọmọ ọdún mẹ́wàá, kò lo ọmọ ọdún 20, kò lo ọmọ ọdún 30. Wọ́n dá Ádámọ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀mí tiẹ̀ ní at the age of 40 years. Àwòrán ara rẹ̀ tí wọ́n ń wínú. Àwòrán ara rẹ̀ tán ń wínú. Ṣé kò strange ni? Ṣé kò gbà kí wọ́n sọ fún wa ni? Tí wọn ò bá sọ fún wa, báwo la ṣe mọ̀ wípé Ádámọ̀ ò lo ìkókó? Báwo la ṣe mọ̀ pé Ádámọ̀ ò lo ewé? Kò ṣe ewé, kò ṣe yúùtù, kò ṣe teenage. Àwòrán ara rẹ̀, àwòrán tí wọ́n dá yẹn náà ni àwòrán tó fi bẹ̀rẹ̀ ìṣẹ̀mí tiẹ̀. Àwòrán tó fi bẹ̀rẹ̀ ìṣẹ̀mí tiẹ̀ nìyẹn. Lọ́lọ́run fi sọ nínú Kùránì pé alẹ́ àtà alàlì ìsàní inú mínà dárì lámúyàkùn ṣe àhùn màsíkúra. Alẹ́ àtà alàlì ìsàní inú mínà dárì lámúyàkùn ṣe àhùn màsíkúra. Inú mínà dárì tí wọ́n ń sọ nìyẹn. Àsìkò tí ọmọ ènìyàn tó là kọjá nínú láìfù tí wọn ò lè kakuléètì pé báyìí ló ṣe lò ó. Bí mo ṣe wà yìí nísìnyí, tá a máa sọ pé ọmọ ọdún 40 years ni mí, láti wọ́n yẹn sórí 40 yẹn ó ní bí mo ṣe ṣe kí ni? Ó ní bí mo ṣe lò. Báwo l'Ádámọ̀ ṣe lò tiẹ̀? Ìsítórí àwọn ló fẹ́ kọ́ wípé láti age 1 o títí dé 40 Ádámọ̀ bákan ló ṣe lò ó. Ó ṣe báyìí, ó gbá bọ́ọ̀lù, ó ṣeré yẹ̀pẹ̀, ó lọ sùkúù, ó ṣe kinní kan, ó ṣe gbá, ó ṣàwo, kò gbá gbogbo ẹ̀ kọjá. Inú mínà dárì lámúyàkùn ṣe án màsíkúra. Ni wọ́n fi padà ń sọ ipò Olúwa dá ènìyàn ní àwòrán ara rẹ̀, ara ènìyàn. Àwòrán ara ènìyàn kìí ṣàwòrán ara Ọlọ́run. Nígbà tí ó ti lọ ṣibẹ̀ yẹn gbọ́ tí kò ti gbọ́ bẹ̀ yẹn yé, ó wá sọ Ọlọ́run kalẹ̀ sípò èèyàn. Ó wá ń rí Ọlọ́run nírí èèyàn. Làákàyè wá ń sọ fún pé èèyàn náà ni Ọlọ́run náà ni, ló fi lè sọ wípé wọ́n bá Màríà, wọ́n di ẹsẹ̀ Màríà mú, Olúwa wá kí nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́. In tó yẹ kẹ́ bí dìdì nìyẹn ni wípé wà má àdìrákà ánà wúrọ̀ jùlù, kí ló fi mọ̀ ọ́
kí ló jẹ́ kí níbo ló ti rí ẹ̀rí wípé ọkùnrin lọ́lọ́run gan tó bá wá jẹ́ pé èèyàn ni nítorí wípé àwọn bíbélì kan wà tí wọ́n ṣe wá tí wọ́n kọ síbẹ̀ wípé our mother who art in heaven mother ni wọ́n kọ sáwọn bíbélì kan wọ́n kọ father síbẹ̀ wọ́n sì ń lo ṣí. tí wọ́n sì ń lo ṣí so kí ló ní evidence tó ní láti lè sọ wípé ọkùnrin tó ní nǹkan ọmọ ọkùnrin ń dì ní wáyé tó ò tú sóbìnrin ṣebí èèyàn náà ni ṣebí èèyàn náà lóbìnrin ṣé tó bá sọ pé èèyàn dandan ni kó jọkùnrin ni ẹ̀tọ́ owó tìbí tó bá jọbìnrin ń kọ́ tó bá jọbìnrin ń kọ́ àwọn oníwákà máa ń kọ nìkan fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe gùn tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ti ga tó náà ọba Sólómọ́nì gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe gùn tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe gùn tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ti ga tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe gùn tó náà ló gọ̀ tó gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe gùn tó náà ló gọ̀ ọba Solomon gọ̀ǹgọ̀ṣú òdìdà rẹ̀ bó o ṣe ga tó náà ló gọ̀ tó. ó gọ̀ ọ̀pọ̀ ni ò tí tó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ àgọ́ sì rí máa ń báyàn dàgbà ni àti kékeré náà ni àgọ́ ti máa dàgbà sí tí wọ́n bá ti tètè tẹ́kì nǹkan yẹn yóò wá di gẹ̀rẹ̀gbẹ̀jẹ̀ yóò wá gbẹ̀rẹ̀gẹ̀jẹ̀ yóò wá gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àrúhù ẹ̀mí tí wọ́n bá sọ wípé ẹ̀mí Holy Spirit kò túmọ̀ sí wípé èyí tí wọ́n ń pè lórí gòsì ọ̀rọ̀ èyí tí wọ́n ń pè lórí gòsì yìí nǹkan la bá wá ẹ̀mí tí Kùránì dákọ áńgẹ́lì tí Kùránì pè ní ẹ̀mí àrúhù la fẹ́ wá ṣàlàyé bó ṣe kọ̀nẹ́ẹ̀tì mọ́ ìmá paradà wọ́n wá ń béèrè ẹnìkan wá ń béèrè wípé lásìkò ìgbà tí màláìkà Jibrilu bá di àwọ̀ èèyàn tí wọ́n sọ pé àwọn aráàlú sì dá mọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní díyàtùlì kẹ́líbí wọ́n ní bó wá ní díyàtùlì kẹ́líbí wà ń gbà yẹn wọ́n ní lásìkò ìgbà tí ó di èèyàn yẹn wọ́n níbo ni díyàtùlì kẹ́líbí wọ́n níbo lòun wà ń gbà yẹn hello wọ́n níbo lòun wà ṣe mọ̀ yí pé tó bá jẹ́ wípé Jibrilu ó paradà ó di díyàtùlì kẹ́líbí díyàtùlì kẹ́líbí sóhun ti kú ni àbóṣù wà láyé ní tó ṣẹlẹ̀ lélẹ́yìí díyàtùlì kẹ́líbí wà láyé kò kú Jibrilu ò sì di díyàtùlì kẹ́líbí ó di èèyàn yẹn wà ṣáàbà bí díyàtùlì kẹ́líbí ẹni tó dì yẹn ló jọ díyàtùlì kẹ́líbí kì í ṣe pé ó di kó lè yé wa dáadáa Ànábì wa Muhammad ó sọ̀rọ̀ kan ó ní urido aláyàlẹ̀ àmbìyàwó fàyísá Musa dọ́ríbú mínà rìjálì ká ánàwó mí rìjálì ṣànúwátà ó ní wàrà àìtù Isa ibùnà Maryama aleyhisselam fàyísá akẹ́ràbù mẹ́ra àìtù bí Isa bàá oríwàtò bùnú Mas'udi ó ní wàrà àìtù Ibrahima salawatullahi alayhi fàyísá akẹ́ràbù mẹ́ra àìtù bí Isa bàá sọ ibùkún ó ní wàrà àìtù Jibrila alayhi salam faisa akrabu man ra'aytu bi shaba'an diyatu hadith yẹn wà ní sahih Muslim Ànábì ní sallallahu alaihi wasallam ó ní wọ́n fi àwòrán Ànábì Ọlọ́hun kọ̀ọ̀kan ó ní wọ́n fi hàn wọ́n jẹ́ kó máa rí wọn ó ní wọ́n jẹ́ kí òun rí Ànábì Musa ó nígbà tó ń wo Musa títí Ànábì máa ń fi ó máa ń wòyàn ní fínífíní tí ó fi lè describe bẹ́ẹ̀ nìyẹn ṣe rí ó wá sọ pé Musa dà gẹ́gẹ́ bí àwọn ará ìlú Ṣànúà ó lóun wá wo Isa ó ní tóun rí bóun ṣe wo ànábì Isa ọmọ Màríà kan náà ni ó ní tóun lè fi jọ ni Uriwatu ọmọ Masudi ó ní wọ́n jọra pọ̀ sọ pé
Isa di ó paradà ó di Uriwatu ọmọ Masudi ni kò ló paradà ó di ó ní wọ́n ṣe kíni ni wọ́n jọra ó ní mo tún rí Anobi Ibrahim ó ní wọ́n fòun náà hàn mí ó ní mo wá wò títí ó ní tí mo wá rí tó jọ náà ní Anobi Muhammad fúnra ara rẹ̀ Abraham bàbá wa Abraham àti Anobi wa Muhammad wọ́n jọra púpọ̀ ṣé mọ̀ pé nínú ọmọ Abraham ni Anobi Muhammad láti ara Ismaila ó ní wọ́n tún wá fi Jibrilu hàn mí àmọ́ àwòrán Jibrilu tí wọ́n fi hàn Anobi yẹn àwòrán èèyàn ni ó wá ní mo wá wò láwòrán èèyàn yẹn ní tó jọ náà ni díyàtù kẹlẹbí so kì í ṣe wípé ó ń paradà ó di ọkùnrin yẹn gangan kò di òun gangan ó di èèyàn míì tí èèyàn yẹn wá jọ ọkùnrin yẹn tí wọ́n ń wí nù àǹjọ̀nú náà lè paradà kó dé èèyàn ìyàtọ̀ ẹyọ kan ló wà láàrin màláíkà nípa ká paradà màláíkà tàǹjọ̀nú ìyàtọ̀ ẹyọ kan ni báǹjọ̀nú ṣe lè di èèyàn màláíkà náà lè ṣe kí ni ó lè di èèyàn àǹjọ̀nú tún máa ń di ẹranko ṣùgbọ́n màláíkà ò ní ṣe kí ni yàtọ̀ ẹyọ kan tó wà ń bẹ̀ nù tí màláíkà ó bá paradà èèyàn ni yóò yà ṣe kí ni yóò yà di kò ní di ẹranko màláíkà ò ní di ẹranko èèyàn ni wọ́n di àǹjọ̀nú ní máa di ẹranko tàbí kó di èèyàn wallahu ta'ala a'lam à ń bẹ̀ wá à ń rọ̀ wá ká dá sí tọlọ́hun a fẹ́ ṣe program àwọn program nínú Ramadan wa a sì nídìí owó gan èyí tá a fẹ́ lò fún TV program àṣìyẹn ó jẹ́ bí 650,000 àwọn èyí tá a fẹ́ fi pín gift ẹ̀bùn táwọn èèyàn máa jẹ lórí program nínú àwẹ̀ bá a ṣe ṣe ní last year a ní ìdí bí 500,000 fún yẹn àti kíní àti kejì ẹ bá wa dá sí ẹ̀yin náà lọ́lọ́run lò fún tọdún tó lọ tá a sì rí i ṣe wá sọ pé ọlọ́run ò ní yọ mí lẹ́nu tọdún yìí ọlọ́run ò ní yọ yín lẹ́ o ẹ̀yin tọ́lọ́run lò fún last year àtàwọn míì tí wọ́n tún padà darapọ̀ mọ́ wa kọ́lọ́run jọ lo gbogbo wa fúnṣẹ́ ọlọ́run kọ́lọ́run jọ lo gbogbo wa fúnṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run èyí ò bẹ́ẹ̀ ẹ̀yìn o ẹlẹ́ẹ̀kejì tí a tún fi tó wa létí òun náà ni ti DVD geomancy ó ti wà lórí àtẹ fún títà tíra mọ́ntíkù tá a ṣe launch ìyẹn náà wà nílẹ̀ fáwọn tí a bá nífẹ̀ẹ́ sí láti jẹ́ kí àwọn ọmọ wa kéwú ilé kéwú ń bẹ lọ́dọ̀ wa fún gbogbo àwa tá a bá fẹ́ mọ́mọ́ wa tí wọ́n tún máa kàwé tí wọ́n sì máa kéwú ọlọ́run ó ṣe ní rọrùn fún wa kọ́lọ́run kó ṣe wá ní ẹni tí ó fi ìmọ̀ rẹ̀ máa wúlò kó má ṣe wá lẹ́ni tí ó máa fi ìmọ̀ rẹ̀ ṣókùnkùn sí ẹ̀sìn subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim